ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wá àwọn slide wa látàárọ̀. Ní báyìí iṣẹ́ ọ̀nà rẹ̀ ló láti inú curve f of x is equal to s square. Curve f of x is equal to s square yìí nínú atọ́ka 1.3 wa wọ́n wá ní ká wá gradient kọ́ọ̀dù AC. Nínú èyí a máa wá gradient kọ́ọ̀dù AC. A tún máa wá gradient kọ́ọ̀dù AD. A ti máa wá gradient kọ́ọ̀dù AD. Wọ́n tún wá ní tí a bá jẹ́ kí ojú àmì 1.4 kí yìí ó jẹ́ ojú àmì 1.4 àti f of 1.4 lẹ́yìn náà wá gradient kọ́ọ̀dù AE. Eléyìí wà lórí àmì ìdìbò wa tí ó jẹ́ x, eléyìí wà ní orí àmì ìnáwó wa tí ó jẹ́ y. Wọ́n tí mò ń sọ lélẹ̀ abala bíi tí 1.4 wà nìyí, f of 1.4 àwa máa wá ibo ló máa bọ́ sí. Tó o bá fẹ́ mọ̀ lọ wo fídíò tó wà lẹ́yìn. Ní ìtẹ̀síwájú wọ́n tún wá ní tá a bá tún wá ní kí ó jẹ́ ojú àmì 1.2 àti f of 1.2 wá gradient kọ́ọ̀dù AQ. Ó túmọ̀ sí pé 1.2 máa wà ní around ibi báyìí. Wá f of x tí ó jẹ́ pé f of 1.2 ni òwò ó wà á. Tí o bá wò dáradára wà á rí wípé bí a ṣe ń mú lẹ́sẹ̀lẹ́sẹ̀ wá sí apá àyà yín, àwọn ìdáhùn tí a ní, àwọn answer tí a ń get wọ́n test towards nǹkan kan. Èyí ni a máa gbéyẹ̀wò nígbà tó bá yá. Wọ́n test towards concept límìtì. Wọ́n dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ti ṣe gbogbo slide wa láti slide 1 títí dé slide 4. Ẹ jọ̀wọ́ iṣẹ́ ìṣe yìí ẹ gbìyànjú láti ṣe, ẹ̀yin tí ẹ jẹ́ akẹ́kọ̀ọ́, kí ẹ lè rí ní àrídájú bí àwọn gbogbo answer tí à ń gẹ́ẹ̀tì bó ṣe ń tend towards A, èyí tí ó máa jẹ́ ká mọ tí límìtì jẹ́ ní ọjọ́ iwájú. Eléyìí jẹ́ ìbẹ̀rẹ̀ gbogbo ohun tí a máa kọ́ nínú ẹ̀kọ́ kálkúlọ́ọ̀sì. Nítorí àwọn tí wọ́n bá gbọ́ èdè Yorùbá, a ó bẹ̀rẹ̀ sí ní upload èdè Gẹ̀ẹ́sì ní ọjọ́ Ajé tí ṣe 21st of July 2020. Ẹ ṣé púpọ̀. Tí ẹ bá nífẹ̀ẹ́ wa, ẹ rántí bá wa subscribe nísàlẹ̀. Níbẹ̀ yẹn ẹ ṣé gan. Your success and satisfaction is our interest. See ya. Thank you very much for listening to our channel. We hope you enjoy it. Thanks so much. And also, we pray that God is going to give us more understanding about it, because we are just pencil in the hands of God. And if you have not subscribed, please subscribe below. Thank you very much. Meet us on Tuesday as we continue in our class. Ẹ ṣé mú bẹ́ẹ̀ ti ṣe darapọ̀ mọ́ wa ní kíláàsì wa lónìí. A gbàdúrà wípé Ọlọ́run yóò fi ìmọ̀ náà yé wa sí dáradára. Tí ẹ bá ti subscribe, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe nísàlẹ̀ níbẹ̀ yẹn. Ẹ pàdé wa ní ọjọ́ ìṣẹ́gun tí ń bọ̀ nígbà tí a ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Your success and satisfaction is our interest.